Awujalẹ wọ́n ti já Wasiu Ayinde bọ́ o. Gbogbo awuyewuye tó ti ń lọ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí lórí pé ọ̀gá olórin fújì nì Alhaji Wasiu Ayinde anífowóṣe lè jẹ Awujalẹ ti Ìjẹ̀bú Òde ti pin báyìí o. Lónìí ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2025 ní ìdílé tí oyè ọba Awujalẹ yìí kàn, ìdílé Fòṣẹ́gbùnwà kọ̀wé sí olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú náà tí wọ́n sì sọ fún un pé kò lè jẹ́ Awujalẹ nítorí kì í ṣe lára ẹbí àwọn. Láti ọjọ́ 3 oṣù kejìlá yìí tá Alhaji Wasiu Ayinde ti kọ lẹ́tà èmi náà fẹ́ jẹ́ Awujalẹ ni wàhálà gidi ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ oyè yìí, nítorí níṣe làwọn kan dìde sí i. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n déédéé dìde sí i bẹ́ẹ̀. Ohun tí wọ́n ń sọ ni pé kì í ṣe ọmọ ìdílé tí oyè náà kàn, kò sì lè ti ìdílé míì kó wá jẹ Awujalẹ lé àwọn lórí. Níbi tí ọ̀rọ̀ náà sì lè dé, àwọn kan ní Wasiu Ayinde kì í tilẹ̀ ṣe ọmọ ọba. Àmọ́ ọkùnrin náà já irọ́ yìí dànù. Ó ní bí òun ò bá wá jẹ́ ọmọ ọba, kí ni Awujalẹ tó gbéṣẹ̀ yóò fi òun jẹ olórí ọmọ ọba sí? Ó làwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn bá sinmi. Nígbà náà ni olórí ẹbí Fòṣẹ́gbùnwà tí ọba kàn yìí, Alhaji Lateef Owóyẹmí, jáde tó sì sọ̀rọ̀ kan. Ọmọọba Owóyẹmí ní kí àwọn èèyàn sinmi agbaja lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan. Ó ní kò sí wàhálà kankan nínú ọ̀rọ̀ yìí rárá, pé Wasiu Ayinde kọ̀wé pé òun fẹ́ jẹ Awujalẹ ni, kò sì sí ohun tó burú nínú ìyẹn. Ó sì ti gba fọ́ọ̀mù ẹ̀. Ohun tí àwọn sì ń retí lọ́wọ́ ẹ̀ ni pé kó dá fọ́ọ̀mù tó gbà náà padà, nítorí nínú fọ́ọ̀mù yẹn ni yóò ti sọ ìdílé wọn, tí yóò dárúkọ bàbá rẹ̀, tí yóò sì tò àwọn bàbá ìdílé wọn tí wọ́n bí títí dé orí 7. Pé nígbà tó bá ti ṣèyẹn, tí àwọn ẹ̀ka ìdílé tí ọ̀rọ̀ kàn gan-an, ìyẹn àwọn jádíàrà sì ti yẹ ìwé ẹ̀ wò, tí wọ́n bá ní lóòótọ́ ọmọ àwọn ni, nígbà náà ni àwọn yóò tó lè fi orúkọ ẹ̀ ránṣẹ́ síjọba nínú àwọn tí wọ́n bá ń du oyè náà. Àmọ́ kò sí wàhálà kankan nínú ohun tó ṣe, bẹ́ẹ̀ ni kò sí nǹkan àbùkù níbẹ̀. Tó bá ti jẹ́ ọmọ ọba, ó lẹ́tọ̀ọ́ láti du ipò ilé wọn. Ìyẹn tún pa àwọn èèyàn lẹ́nu mọ́ díẹ̀, nítorí wọ́n mọ̀ pé olórí ẹbí tó sọ̀rọ̀ náà mọ ohun tó ń sọ, pé nígbà tí Wasiu Ayinde bá mú fọ́ọ̀mù tó gbàdé tó sọ ìdílé wọn, gbogbo ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni yóò yanjú pátápátá. Ohun tí àwọn kan ń torí ẹ̀ jà gan ni pé nígbà tí Wasiu Ayinde fẹ́ jẹ oyè olórí ọmọ ọba, pé ohun tó sọ fún gbogbo ayé ni pé ìdílé Fìdípọ̀tẹ̀ lòun ti wá. Gbogbo àwọn Ìjẹ̀bú ni wọ́n sì gbà bẹ́ẹ̀ fún, tó sì ti bẹ̀ jẹ oyè Ọ̀tún Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ níjẹ̀bú Òde. Wọ́n ní bó ṣe wá jí lójijì nítorí ọ̀rọ̀ ọba yìí tó ní láti ìdílé Fòṣẹ́gbùnwà ní ẹ̀ka tí àwọn jádíàrà lòun ti wá ní kò yẹ nìkan. Wọ́n ní ọmọkùnrin náà fẹ́ fèrú gbàbùkún ni, ó fẹ́ jẹ níbi tí kò ti ṣe. Àwọn míì ní ó fẹ́ lo gbájí ẹ̀ fún wọn níjẹ̀bú ni. Àwọn kan sì ní jáàgbà lòun tó fẹ́ ṣe náà. Ó fẹ́ sọ fún àwọn tí wọ́n lóye gan pé wọn ò mọ̀ ọ́n lò ń lòun ṣe gbà á lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ Wasiu Ayinde náà kò gbé ẹnu dákẹ́. Wọ́n ní oyè tó tọ́ sí i ni, bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè sọ wípé kó má jẹ́ nígbà tó jẹ́ oyè ìdílé wọn ni. Wọ́n ní àwọn alátakò yẹn kàn ń ṣe é lásán ni. Orí tí yóò joyè inú agogo idẹ ló ti ń wá. Ọmọ anífowóṣe la gbóyè fún jàre. Kí ọ̀rọ̀ má di kílẹ̀ yìí náà ń wò nígbà tí eléyìí ń ṣẹlẹ̀, àwọn ìdílé jádíàrà fúnra wọn jáde. Wọ́n sì kọ̀wé gígùn kan. Níbẹ̀ ni wọ́n ti sọ pé àwọn ò mọ olórí ọmọ ọba Ìjẹ̀bú náà rí lọ́dọ̀ tàwọn o, pé kì í ṣe ọmọ ìdílé àwọn. Olórí ẹbí jádíàrà yìí, Akínọlá Ọdẹ́dínà, ló kọ̀wé náà. Ó ní òun kò gbọ́ rí pé ẹnìkan yóò ti ìdílé tiẹ̀ wá, yóò fò sí ìdílé kejì, yóò sì ní ọba wọn lòun fẹ́ jẹ. Ó ní àwọn ti túlétúlé, àwọn ò rí orúkọ Wésẹ̀bọyì nínú ẹbí jádíàrà. Gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ jáde lórí ẹbí náà ó fúùtù fẹ́ẹ̀ tẹ́ ni, nítorí orúkọ bàbá rẹ̀ kò sí lọ́dọ̀ tàwọn. Ẹnu tún ya àwọn èèyàn nígbà tí wọ́n tún rí ìwé tó jáde láti ọ̀dọ̀ àwọn jádíàrà yìí. Àwọn kan tilẹ̀ ń bú wọn pé kí ló dé tí wọn kò ní sùúrù kí Wasiu Ayinde dá fọ́ọ̀mù tó wà lọ́wọ́ ẹ̀ padà. Ṣebí nígbà náà ni wọn yóò tó lè sọ pé kì í ṣe ọmọ ìdílé àwọn. Ní gbogbo ìgbà náà ni ọ̀rọ̀ yìí ń rọ́pò kò kẹ̀kẹ́.
àwọn àgbààgbà kan sì takú pé níbi tí ọ̀rọ̀ le sí gan rèé o, pé tí wọ́n bá lè jẹ́ kí Wàsíù Àyìndé gborí wọlé lápá ibi tó fẹ́ gbà yìí, tí wọ́n bá fi lè fi orúkọ ẹ̀ ránṣẹ́ sọ́dọ̀ ìjọba, kódà kó jẹ́ orúkọ Ògún ni wọ́n kọ ránṣẹ́, kò sẹ́ni tí yóò lè bá a dùn kínní náà, òun ni yóò gba ọ̀pá àṣẹ bíi Àwùjalẹ̀ tuntun. Ó ní àwọn àgbààgbà wọ̀nyí àti àwọn sànmọ̀rí Ìjẹ̀bú kan bá túbọ̀ bẹ̀rẹ̀ sí tú ìwé wò. Àwọn kan sì ti gbà pé tó bá jẹ́ lóòótọ́ ni pé ọmọ ìdílé Jádíàrà lọ́dọ̀ àwọn Fòṣẹ́gbùwà ni, kò sí ohun tó burú tó bá jẹ́ òun ni Àwùjalẹ̀ tuntun. Ní ọ̀pọ̀ ibi tí Wàsíù Àyìndé bá sì ti fẹ́ fi eré dá wọn lára yá ní gbogbo àsìkò yìí, tí wọ́n bá ti rí i, ọ̀pọ̀lọpọ̀ wọn ni yóò máa pariwo Àwùjalẹ̀ dé, Àwùjalẹ̀ tiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọ̀rọ̀ náà kò dùn mọ́ ọ̀pọ̀ àwọn olóyè Ìjẹ̀bú yìí nínú, pàápàá àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé Jádíàrà àti àwọn kọ̀ọ̀kan nínú ilé Fòṣẹ́gbùwà. Àwọn míì ń fẹ́ sọ̀rọ̀, àmọ́ wọn kò lè sọ̀rọ̀ nítorí àwọn àgbàlagbà gbogbo ní kí wọ́n ní sùúrù kí Wàsíù mú fọ́ọ̀mù ẹ̀ dé. Lẹ́yìn fọ́ọ̀mù náà làwọn tó lè ṣe ohunkóhun, kí ọ̀rọ̀ má di pé à ń fìyà jẹni tàbí pé ó lọ́wọ́ kan ò jóró nínú. Ọjọ́ 5 oṣù kejìlá yìí ni dídá fọ́ọ̀mù padà ti parí. Àmọ́ àwọn àgbààgbà ìdílé náà fi ọjọ́ 5 míì kún ti Wàsíù Àyìndé. Wọ́n ní kó dá fọ́ọ̀mù tiẹ̀ padà títí ọjọ́ 10 oṣù kejìlá yìí náà ni. Ó ní gbogbo èèyàn bá ń retí fọ́ọ̀mù Àyìndé Wàsíù, wọ́n ń fẹ́ mọ ohun tí yóò kọ sínú ẹ̀ gan-an. Òun pàápàá kò mọ̀ pé ohun tí òun tọwọ́ bọ̀ yìí yóò le tó bẹ́ẹ̀. Kò mọ̀ rárá nígbà tí ọ̀rọ̀ náà sì le gan. Níṣẹ́ lòun náà ń kọrin irú kílè yìí ọmọ anífowóṣe, ọmọ anífowóṣe, irú kílè yìí ọmọ anífowóṣe. Orin náà ló sì ń kọ títí tó fi dá fọ́ọ̀mù ẹ̀ padà ní ọjọ́ 10 oṣù kejìlá. Ó sì jẹ́ kí gbogbo ayé mọ̀ pé fọ́ọ̀mù òun rèé, òun ti dákin náà padà fáwọn olórí ìdílé òun. Nínú fọ́ọ̀mù yìí ló ti sọ pé orúkọ òun gan-an ni Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí, àti pé orúkọ bàbá òun ni Adésànyà, ẹni tí wọ́n ń pè ní anífowóṣe. Ó ní ìdílé bàbá òun lòun ti fẹ́ jẹ Àwùjalẹ̀ yìí, kì í ṣe ìdílé ìyá rárá. Ó ní agboolé Ṣẹ̀tẹ̀joyè ní ilé àwọn nínú ìdílé Jádíàrà. Ẹni tó fọwọ́ síwèé náà bí olórí agboolé wọn ní ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí Òdúnẹ́yẹ, ẹni tí wọ́n ń pè ní Èrò Òbodò. Ọjọ́ 9 oṣù kejìlá ló sì fọwọ́ sí ìwé náà fún un. Bẹ́ẹ̀ ni fọ́ọ̀mù náà dé ọ̀dọ̀ àwọn olórí ẹbí wọn o. Àmọ́ kí fọ́ọ̀mù náà tó dé, ìwé míì ti tún jáde. Ìwé tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú. Ìwé tó jẹ́ Àwùjalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ló fọwọ́ sí i. Ọjọ́ 5 oṣù keje ọdún 2023 ni Àwùjalẹ̀ kọ ìwé náà sí i. Ohun tí wọ́n sì kọ sínú lẹ́tà náà nìyí: sí Ọlásùnkànmí Wàsíù Àyìndé Adésànyà Marshal, ilé ọmọ Ojúságbọlá GRA Ìjẹ̀bú Òde. Ọ̀rọ̀ oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú. A rí gbogbo ìfẹ́ ọkàn rẹ àti ìlàkàkà rẹ láti jẹ oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú tó ṣí sílẹ̀ báyìí. Bákan náà la tún rí i pé ìdílé ọba Fìdípọ̀tẹ̀ ló ti wá, níbi tí a ti mọ̀ pé ẹni tí yóò jẹ oyè náà yóò ti jáde. Nídìí èyí, pẹ̀lú inú dídùn ni mo fi fún ọ ní oyè olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú, láti fi mọ rírì àwọn ohun ribiribi tí ò ń ṣe sílùú àti bí o ṣe ń fi iṣẹ́ rẹ gbé orúkọ ilẹ̀ yìí ga. Ó dá mi lójú pé pẹ̀lú oyè yìí wàá túbọ̀ múra sí iṣẹ́ ìdàgbàsókè ìlú àti agbègbè wa. Bẹ́ẹ̀ ni Àwùjalẹ̀ kọ ìwé náà. Bí ìwé yìí ti jáde ní àwọn èèyàn tún ṣe wọ́n sì mí kanlẹ̀ lọ. Ìdí ni pé Àwùjalẹ̀ fúnra ẹ̀ ló kọ̀wé yìí. Òun náà ló sì fi òǹtẹ̀ lù pé ìdílé Fìdípọ̀tẹ̀ ní Wàsíù Àyìndé ti jáde. Ìyẹn ni kò ṣe ya ẹnikẹ́ni lẹ́nu nígbà tí àwọn àgbààgbà ìdílé Fòṣẹ́gbùwà jáde, tí àwọn náà sì kọ lẹ́tà míì sí Wàsíù Àyìndé lórí fọ́ọ̀mù tó mú wá fún wọn, tí wọ́n dá èsì fọ́ọ̀mù ọ̀hún padà fún un. Àwọn olóyè ńlá ìdílé Fòṣẹ́gbùwà ni wọ́n fọwọ́ sí ìwé náà, láti orí Lateef Adédayọ̀ Owóyẹmí tí í ṣe olórí ẹbí gan, pásítọ̀ ọmọọba Bọ́lá Sàlámì tó jẹ́ akọ̀wé ẹbí, ọ̀túnba Adédòkun Ajídàgbà igbákejì alága, ọ̀jọ̀gbọ́n Fásì A.O. Yusuf ọlọ́wọ́ ọ̀tún alága, ọ̀túnba Akínọlá Ọ̀dẹ́dínà olórí ẹbí Jádíàrà àti Alhaji Adébísí Quadri. Àwọn wọ̀nyí ni aṣáájú ẹbí Fòṣẹ́gbùwà. Àwọn náà ni wọ́n sì pawọ́pọ̀ kọ̀wé sí Wàsíù láti inú ẹbí Fòṣẹ́gbùwà. Báyìí ni lẹ́tà náà ṣe lọ.
sí ọ̀túnba Wasiu Ayinde Adéwálé Ọlásùnkànmí Adésànyà ilé ọmọ Ojúṣàgbọ́lá GRA níjẹ̀bú Òde dídá fọ́ọ̀mù ilé ọba Fùṣẹ́gbùwà padà. A fẹ́ sọ báyìí pé a ti rí fọ́ọ̀mù tí ó dá padà fún wa, àmọ́ sí ìyàlẹ́nu wa olórí agboolé yín kan tó fọwọ́ sí ìwé náà, ìyẹn ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí Òdúnẹ́yẹ Ẹ̀rù-Òbodò, ọjọ́ 6 oṣù kejìlá yìí ló fọwọ́ sí, nígbà tí ìwọ fún rẹ tí ìwé ọ̀hún wà lọ́wọ́ ẹ fọwọ́ sí ní ọjọ́ 10 oṣù kejìlá, ọjọ́ 3 lẹ́yìn tí olórí ẹbí yín ti fọwọ́ sí. Èyí jẹ́ pé wọ́n ti fọwọ́ sí ìwé náà tẹ́lẹ̀ nìyẹn. Àwa ṣetán báyìí láti dá èsì padà fún ọ pé lákọ̀ọ́kọ́ ẹni tó fọwọ́ sí ìwé yìí kì í ṣe lára àwọn tí a forúkọ wọn sílẹ̀ tó lè fọwọ́ sí irú ìwé báyìí o. Pé lọ́nà kejì, ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí Òdúnẹ́yẹ Ẹ̀rù-Òbodò kì í ṣe ọ̀kan nínú àwọn tí wọ́n lórúkọ nínú ìwé ẹbí Gádíàrà o, nípa bẹ́ẹ̀ kò lè fọwọ́ sí ìwé kankan lórúkọ wọn. Lọ́nà kẹta, ìwádìí ìjìnlẹ̀ tí àwa náà ṣe kò fi ẹsẹ̀ múlẹ̀ rárá pé ilé Gádíàrà tàbí ìdílé ọba Fùṣẹ́gbùwà ló ti wá. Nídìí èyí, fọ́ọ̀mù tí o mú wá yìí kò ṣeé gbà wọlé, a kò sì gbà wọlé nítorí kòròfo lásán ni. Torí bẹ́ẹ̀ a kọ̀ ọ́ pé ẹbí Fùṣẹ́gbùwà ló ti wá, torí ó kò bá wa tán níbẹ̀. A gbàdúrà àṣeyọrí fún ọ nínú àwọn ọ̀nà míì tí o bá tún tọ̀ nínú ìgbésí ayé rẹ. O ṣeun púpọ̀. Nítorí pé ìdílé Fùṣẹ́gbùwà láti ẹ̀ka Gádíàrà ní oyè ọba Awujalẹ kàn, tí ìdílé méjèèjì sì ti sọ ọ́ pé àwọn kò mọ Wasiu Ayinde rí tàbí kò sí ṣùgbọ́n níbẹ̀ mọ́. Wọ́n ti já ọkùnrin olórin náà bọ́ nìyẹn. Èèyàn wá ti mọ ohun tí Wasiu Ayinde yóò ṣe lẹ́yìn yìí o. Bẹ́ẹ̀ ọjọ́ tí wọn yóò fi orúkọ àwọn ọmọ oyè ránṣẹ́ síjọba ti súnmọ́lé gan-an. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ oyè Awùjalẹ tí Wasiu Ayinde lòun fẹ́ jẹ yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.